kalẹ̀ sí ojú móhùnmáwòrán yín láti iléeṣẹ́ tẹlifíṣàn ìjọba àpapọ̀ NTA tó fìdí kalẹ̀ sílùú Ìjẹ̀bú Òde. Orúkọ mi ò yí padà gẹ́gẹ́ bí ẹ ṣe lò. Bùnmi òní òun náà ni mo ṣe ń jẹ́. Tí a bá ní kí a wò lórí ètò ìlera lọ́rọ̀ ni a ti ní àǹfààní láti ṣe àgbéyẹ̀wò àwọn onírúurú àìsàn tó ń ṣe ẹ̀dá ènìyàn, bí a ṣe lè dènà rẹ̀ àti bí a ṣe lè ṣe ìtọ́jú rẹ̀. Ohun tí a fẹ́ wá máa gbéyẹ̀wò lórí ètò fún ti tọ̀sẹ̀ yìí, òun ni àìsàn tí ó ṣẹ̀ṣẹ̀ ṣẹ́yọ ní àwùjọ wa ní orílẹ̀-èdè wa ní àkókò yìí. Àìsàn yìí òun ni à ń pè ní monkeypox. Monkeypox ni àwọn olóyìnbó ń pè, ṣùgbọ́n àwa Yorùbá à ń pè ní eéwo ẹ̀dùn. Ẹ jẹ́ ká wo àìsàn yìí gẹ́gẹ́ bó ṣe wá dé sí ilẹ̀ wa nísìnyí. Báwo la ṣe lè dènà ẹ̀? Báwo ni a dẹ̀ ṣe lè ṣe ìtọ́jú rẹ̀? Pẹ̀lú mi lórí ètò òun ni dókítà oníṣègùn òyìnbó, orúkọ wọn ni dókítà Williams. Wọ́n máa ṣe àfihàn ara wọn fúnra wọn fún ẹ̀yin ará rẹ̀. Ẹ káàbọ̀ sórí ètò dókítà wa. Ẹ ṣé olóòtú. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ bá wa kí àwọn ará ilé kẹ́ ṣàfihàn ara yín. Orúkọ mi ni Dr. Adédayọ̀ Williams. Mo jẹ́ family physician. Mo kí àwọn bàbá mi, ìyá mi, onílé, àlejò lọ́kùnrin lóbìnrin. Ẹ ṣé, ẹ káàsán. Ẹ káàbọ̀ sórí ètò. Ní ká wo àìsàn tí ó ṣẹ̀ṣẹ̀ ṣẹ́yọ ní agbègbè wa ní àsìkò yìí. Ó ti wá ń di tọ́rọ́ fọ́n kálẹ̀. Tàbá ní ká wo àìsàn monkeypox, àwa Yorùbá ń pè ní eéwo ẹ̀dùn. Irú àìsàn wo gangan ni àìsàn, àti pé kí ló ní ṣe pẹ̀lú gẹ́gẹ́ bí orúkọ ẹ̀? Ṣé ara ọ̀bọ, ara monkey ni a ti ń kó àìsàn yìí ni? Àti wípé tàbá ní ká wá wò náà, ṣé à ń ní ìfarakora pẹ̀lú ọ̀bọ ló ṣe jẹ́ wípé àìsàn yìí ló wá fi dé àárín àwa ènìyàn? Ẹ ṣeun olóòtú. Monkeypox tí wọ́n sọ pé eéwo ẹ̀dùn ní Yorùbá, ó jẹ́ àìsàn tí a máa ń pè ní zoonotic infection. Zoonotic infection jẹ́ àìsàn tí èèyàn máa ń kó lára ẹranko. Àbí mo yẹ sọ fún yín lórí ètò tí mo ti feature rí pé World Health Organization ní bó ṣe máa ń name àìsàn. Lassa fever wọ́n bẹ̀rẹ̀ láti ìlú Lassa. COVID-19 China ní 2019 wọ́n ní bó ṣe máa ń name ẹ̀ tó máa fi ní memory tó yẹ pé tí ìrandíran àwọn ọmọ wa bá gbọ́ wọn mọ̀ nǹkan tí àìsàn yẹn ti tàn káàkiri. Monkeypox jẹ́ àìsàn tí ó tàn tá a máa ń rí lára ọ̀bọ, ṣùgbọ́n kì í ṣe ọ̀bọ nìkan. Kò sí àwọn ẹranko míì wà, ṣùgbọ́n ọ̀bọ ló wọ́pọ̀ pẹ̀lú tí ó máa ń jẹ́ kí tá a máa ti ń kó àìsàn yẹn lára ẹ̀. Àwọn ẹlòmíì wọ́n máa ń sin ọ̀bọ, ẹlòmíì máa ń bá ọ̀bọ ṣeré, ẹlòmíì máa ń tọ́jú ọ̀bọ bíi pets, bí ẹlòmíì ṣe ń tọ́jú cat, olóńgbò, bá ṣe ń ṣe ajá, bá ṣe ń ṣe adìyẹ. Ẹlòmíì dẹ̀ máa ń lọ sí zoo láti ṣeré pẹ̀lú ọ̀bọ. Àwọn míì ní the developed country wọ́n máa ń ní closer interaction tó fẹ́ dàbí ìbálòpọ̀ pẹ̀lú ọ̀bọ, bọ̀ kò wọ́pọ̀ ní agbègbè wa ń bì. Ẹlòmíì níbi tó ti ó fẹ́ràn kó máa fún ọ̀bọ lóúnjẹ. So àwọn nǹkan báyìí ó jẹ́ ibi tí a ti lè kó àìsàn lára ọ̀bọ. Àwọn míì dẹ̀ máa ń jẹ ọ̀bọ. So àwọn ibi tí a ti lè kó contact àìsàn yìí ni. Kí ló wá ṣokùnfà àìsàn yìí? Ṣé látara wípé à ń jẹ ọ̀bọ yìí náà ni? Torí tá bá ní ká wò láti ayé àtijọ́, èmi ti jọ̀bọ rí o. Mo ti jẹ ọ̀bọ rí. Mi ò dẹ̀ ní monkeypox. Kí ló wá dé tó jẹ́ sìn wá ní àìsàn monkeypox wá di wàhálà? Ẹ ṣeun olóòtú. Ayé ń lọ à ń tọ̀. Nígbà kan wà kò sí HIV, ìgbà kan wà kò sí Ebola. Ìgbà táwa kékeré kò sí nǹkan tó ń jẹ́ COVID. So bí ayé ṣe ń yí, obìnrin nílé ayé báyé ṣe ń yí, táwa èèyàn ń yí padà, bí practices wa ṣe ń yí, láìsàn náà ṣe ń yí padà. Ṣó ti yé yín? So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. So bí àwọn a ṣe ń gbọ́n sí tí íńtánẹ́ẹ̀tì ń gbèrú náà ni àwọn kòkòrò àìfojúrí tó ń fa àìsàn yìí náà, àwọn náà ń gbọ́n sí, wọ́n dẹ̀ ń yí padà. So nǹkan tí màá sọ. Níbo la ti wá rí, níbo ló ti ṣẹ̀ wá gangan, níbo láìsàn yìí ti ṣẹ̀ wá? Ẹ ṣé. Monkeypox jẹ́ àìsàn tá a kó lára ọ̀bọ. A lè fi síbẹ̀ ní pàtó wípé níbo ló ti wá, but ó wọ́pọ̀ ní African countries, Central African and West African countries, because ọ̀bọ pọ̀ ní àwọn ibi yìí. So ó lè jẹ́ nípa bí jíjẹ ọ̀bọ, nípa sínsìn ọ̀bọ, nípa interaction pẹ̀lú ọ̀bọ, but ibẹ̀ yẹn ni àìsàn monkeypox ṣẹ̀ wá.
jẹ́ ká wò tá bá wá rí àìsàn yìí ẹ̀yin oníṣègùn òyìnbó báwo lẹ ṣe ń dá mọ̀ wípé èwo lè mú èèyàn. bẹ́ẹ̀ni. báwo lẹ ṣe máa wá yàtọ̀ ẹ̀ báwo lẹ ṣe máa lè yà sọ́tọ̀ wípé ewu ọ̀bọ lélẹ̀. yes Sherry, tí bá ṣe ń bá ètò yìí lọ màá wò bóyá mo lè gbé àwọn àwòrán kan jáde látòrí ayélujára internet but ó ní oríṣiríṣi symptoms tó máa ń present pẹ̀lú ó lè present bí malaria fever èèyàn lè wúkọ́ ara lè máa dùnyàn orí lè máa fọ́yàn èèyàn lè ní kàtá kó dàbí ọ̀fìnkìn oríṣiríṣi ṣùgbọ́n ó ní nǹkan tó wà distinct pẹ̀lú ẹni pé nǹkan tẹ́ pé ní Yorùbá ẹni pé ewu ẹ̀dùn ó máa ń ta kókó síyàn lára ó máa form bí blister báyìí tó máa contain omi mo fẹ́ so bó ṣe máa ń rí nìyẹn so tá bá rẹ́ nìkankan tí ara ẹ̀ ń gbóná ó ń ṣe mí ń rẹ̀ mí ó ń ṣe mí sí ara ẹ̀ ń gbóná mò ń ṣọ̀fìnkìn nǹkan ta kókó lára mi bíi rash tó tóbi tó ṣe palaba tó lómi nínú ó yẹ ká rò pé ó lè jẹ́ monkeypox kí á dẹ̀ seek health care ká gba ilé ìwòsàn lọ. ṣé àìsàn yìí tẹ́ ṣe wá sọ yìí kí wá ní ìtọ́jú kẹ́yìn olóyìnbó ẹ̀yin oníṣègùn ìlú tí ẹ ti ní fún. ẹ ṣe bá ṣe wà ń sìn yìí kò sí specific treatment fún monkeypox nǹkan tá a máa ń ṣe ni nǹkan tó ń pè ní symptomatic treatment èèyàn ní monkeypox ó gbóná o á tọ́jú fever èèyàn ní monkeypox ó ní ọ̀fìnkìn á tọ́jú ẹ̀ then ó ní àwọn oògùn kan tá a máa ń fúnyàn tó máa ń jẹ́ kéèyàn boost immunity tó bá ti boost immunity because it's usually virus ló ń kọ́sẹ̀ ó máa rán kọ́sẹ̀ ó dẹ̀ máa lọ but téèyàn bá tọ́jú ẹ̀ ó lè fa nǹkan tí a rò tẹ́lẹ̀ torí kò sí àìsàn tí ò lè ṣekú pani malaria ṣe ń pààyàn bá ṣe ń sọ̀rọ̀ yìí. ẹ jẹ́ ká wá wò ṣé tó bá ti wá di pé ó ti ń yọ ó ti ṣe kókó ó ti ń lómi nígbà yẹn ṣé ìtọ́jú tó wà fún náà ni pé kẹ́ ẹ tọ́jú ẹ̀ lẹ́ ṣe ń tọ́jú ibà. bẹ́ẹ̀ ni kì í ṣe àtọ́jú ẹ̀ bá ṣe ń tọ́jú ibà o ibà ní treatment ẹ̀ a máa isolate ẹni yẹn lọ hospital kò ń dúró láwùjọ àwọn èèyàn torí àìsàn tó máa ń tàn ni. ó máa ń tàn. bẹ́ẹ̀ ni one of the ways tá a máa fi ń tọ́jú àìsàn tó máa ń tàn ni pé ẹni tó bá ti ní ó gbọ́dọ̀ kúrò láàrin àwùjọ bíi covid ni èèyàn lè ní òun ní covid ń sìn even tí ó bá ní symptom kẹwàá ní wọ́n ní ìdẹ níbi iṣẹ́ iléeṣẹ́ móhùnmáwòrán ṣì máa lọ bí iṣẹ́ àwọn tó máa ṣe àkóbá fún kọ́ ẹni tó wà níbi iṣẹ́ tó ní diabetes tá a mọ̀ bó ṣe máa respond to covid so it's one of the treatment and the guidelines of World Health Organization ẹni tó bá ti ní àìsàn tó lè fa àtọ̀kálẹ̀ àbí àjàkálẹ̀ àrùn ẹ gbọ́dọ̀ mú kúrò láàrin àwùjọ isolation ẹ máa tọ́jú ẹ̀ ní ibi tí èrò púpọ̀ ò sí doctor nurse anybody tó bá máa tọ́jú ẹ ó ní àwọn nǹkan tó gbọ́dọ̀ wọ̀ láti tọ́jú ẹ sódà àwọn náà ò ní wọn ní ṣe àkóbá fára wọn àkóbá fún ẹbí wọn àkóbá fún patient míì tó wá fún àìsàn míì kó má yẹ para doctor ní ẹni yẹn ti máa kọ. jẹ́ ká tún wá wò pé ní agbègbè àríwá orílẹ̀-èdè yìí ló ti àìsàn yìí ti fẹ́ẹ̀ wọ́pọ̀ jùlọ lásìkò yìí tó ti ń ṣẹlẹ̀ tabaníkàwò àjọ elétò ìlera NCDC wọ́n ti ṣe àfihàn wípé àìsàn yìí léwu ẹ jẹ́ ká tún wá wò wípé kí ni àwọn ìgbésẹ̀ tó yẹ kí a gbé láti dènà lílùgbàdì àrùn yìí. ẹ ṣeun olóòtú àwọn òyìnbó máa ń sọ pé prevention is better and cheaper than cure a ti mọ̀ pé ara ọ̀bọ láti lè rí jù àsìkò ìkọ́lé èèyàn ló ń bá ọ̀bọ ṣeré torí ọ̀bọ tó ní tendency àti transfer virus yẹn kò ní kọ́ sórí àwọn ìjọba náà wọ́n máa gbé ìgbésẹ̀ àwọn míì máa ban à ń jẹ ọ̀bọ à ń sin ọ̀bọ for now and tó yẹ pé àwọn ẹranko míì náà lè transfer ẹ̀ ẹni tó bá máa sin ọ̀bọ àbí tó bá máa jẹ ọ̀bọ ń sìn òun gbọ́dọ̀ make sure pé wọ́n sè dáadáa wọ́n treat ẹ̀ dáadáa but it's better tó bá jẹ ọ̀bọ kò sí nǹkan tó máa ṣèyàn for the few months tí àjàkálẹ̀ àrùn ṣe máa wà let's stay away from those things for now àwọn tó dẹ̀ ní close interaction pẹ̀lú ọ̀bọ if you must do it àwọn veterinary doctor wọ́n á wọ glove wọ́n á fi nǹkan bomú fi nǹkan ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ wear protective element tó bá dẹ̀ wá ti ní fever ó lo paracetamol ó lo nǹkan lé kò lọ má assume pé malaria ni lọ hospital lọ rí àwọn tó kọ́ṣẹ́ mọṣẹ́ nípa ètò ìlera tó bá dẹ̀ wá rí pé nǹkan ń ta kókó lára mi olómi nínú ó rẹ̀ mí sí lọ hospital kó má kó bá àwọn tó wà nílé àbí níbi iṣẹ́ kán lè tọ́jú wọn náà torí pé ó lè fa
ikú àìròtẹ́lẹ̀. Jẹ́ ká wá wò bẹ́ẹ̀ ṣe sọ ní ẹ̀pẹ́ ní àìsàn tó ń ràn látara ẹ̀kọ́. Ṣé ó ṣeéṣe kó jẹ́ pé nínú ìdílé kan bóyá bí tá ti ń lo ife ìmumi, tá ti jọ ń lo abọ́ ìjẹun, bóyá látara yẹn ṣó ṣeéṣe kí a kó? Virus ni. Any body fluid lè shed virus. Ìtọ̀, ẹ̀jẹ̀, vaginal fluid, semen, any body fluid, virus lè wà nú ẹ̀. The concentration of the virus nínú omi ara yẹn ó yàtọ̀ síra wọn. Ẹ̀jẹ̀ á pọ̀ ju ìtọ̀ lọ. Ìtọ̀ ó lè pọ̀ ju other parts lọ. So as much as possible, that's why tẹ́pẹ́ tó bá ní kì í ṣe tó ń wà nínú ilé pẹ̀lú everybody tẹ́ máa fífẹ́ kan náà mú mi. Náà bá wá mọ̀ nǹkan orí láàrin ọkọ àti ìyàwó, ìbálòpọ̀ àṣà wà bóyá ọkọ ló ní lára àbí ìyàwó tí wọn ọ̀dẹ̀. Téèyàn bá ní àsìkò yẹn kọ́ ni àsìkò ìbálòpọ̀, àsìkò téèyàn máa kọ́kọ́ gba ìtọ́jú ni. Ìlera lọ́rọ̀. Ẹni tó sick tára ní náà ṣé tán bá sọ pé pẹ́pẹ́pẹ́ ó yá náà ṣó náà máa fẹ́ ṣe, kò likely ó máa kọ́kọ́ rò pé ara ẹ̀ ò yá. Ó di survivor ó ṣáájú self esteem. Gbogbo nǹkan tẹ́ ń sọ yẹn self esteem ni. Ẹni tó wà láyé ló ń ronú pé ok ṣàfẹ́ bímọ, mo fẹ́ múnú ọkọ mi dùn, mo fẹ́ ṣe kinní kan. Ẹni tí ara ń ro, tára ń kan, gbogbo yẹn kò tiẹ̀ ní sí nínú nǹkan tó ń rò. Ẹ jẹ́ ká wá wò kí ni àkọsílẹ̀ àjọ NCDC lórí àìsàn yìí lásìkò yìí? Ẹ ṣé mà. Mélòó ni a ti rí? A rí as at May this year, a rí pé wọ́n ti some people reported about 6 cases in Nigeria. A dẹ̀ rí pé we've recorded 1 death. That death, àwọn èèyàn lè rò bí i 200 million ni wá. But to the family is significant. To the nation is significant. That may have been, I don't know the gender of the person. Ó lè jẹ́ bàbá ẹnìkan, ìyá ẹnìkan, ọmọ ẹnìkan, breadwinner nílé ẹnìkan. So ṣe pàtàkì. Kì í dẹ̀ ń ṣe pé ẹni yẹn kú ikú malaria, ó kú ikú àìsàn tó lè fa àjàkálẹ̀ àrùn. It is called a notifiable illness. Téèyàn bá rẹ́yọ kan ní kò bá jẹ́ ní entrance Cameroon sí Nigeria, ó gbọ́dọ̀ report ẹ̀ fún local government. Local government á gbé lọ state á gbé lọ sí federal, so that wọ́n máa mobilize resources, wọ́n máa mobilize àwọn nǹkan tó máa lò láti dẹ́kun ẹ̀ kó má tàn kálẹ̀ sí ọ̀dà àwọn ibi tó kù. Ẹ jẹ́ ká wò láti ìgbà tí a ti wá ń rí ìgbésílẹ̀ àrùn yìí, kí ni ìjọba ti ṣe, kí ni ìgbésẹ̀ ìjọba àti pé kí lẹ tún wò wípé ìjọba tún lè ṣe láti tètè kásẹ̀ àrùn nílẹ̀ nígbà tó ti jẹ́ kó ní kúpa ni tó ń ṣe kúpa yàn yìí? Federal Ministry of Health wọ́n ń fúnyàn ní ìdánilẹ́kọ̀ọ́, wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún doctor, nurses, torí àwa náà kì í ṣe nǹkan tá a máa ń rí lójoojúmọ́. Ká lo protective wear, ká ní high index of suspicion pé tá a bá ti rí ó lè jẹ́ báyìí. Nígbà tí COVID kọ́kọ́ wá, tí first doctor yẹn ò bá take note ẹ̀, kò sẹ́ni tó máa mọ̀ pé COVID-19 ni. Ká dẹ̀ tún máa ṣe tó bá ṣe é ṣe government kó ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn tó ń ta ẹran ọ̀gbẹ́, àwọn ọlọ́dẹ, àwọn aráàlú pàápàá. Kì í ṣe àsìkò yìí ní pé tó bá rọ̀bọ̀ gan sẹ̀ o lè avoid ẹ̀, fi ọ̀bọ sílẹ̀ for now. Tó bá dẹ̀ wá ní láti jẹ ẹran ọ̀gbẹ́ àbí any other thing, ṣe dáadáa, prepare dáadáa, kó dẹ̀ make sure pé o limit body contact pẹ̀lú body fluids, omi ara àwọn animals yìí. Ẹ ṣeun dókítà wa. Ẹ jẹ́ ká wá wò pé àìsàn yìí gẹ́gẹ́ bí ẹ ti sọ, ǹjẹ́ ó ṣeé ṣe bóyá èèyàn lo ìtọ́jú ìbílẹ̀ bíi àgbo, bóyá nísìnyìí onítọ̀hún ti rí wípé ó ti jáde sí lára, àdẹ̀ tí wá lọ sílé ìwòsàn kò ráyè, ṣe bóyá àwọn bàbá wa lábúlé wọ́n á kú òpé jẹ́ ìjáwé kí n jágbò lọ́tún lósì, ǹjẹ́ ó ṣeé ṣe? A lè kóyàn àwọn ìbílẹ̀, a lè kóyàn wọn kéré, ṣùgbọ́n nǹkan tá à ń jẹ kọ́ là ń tà. Àwọn tó ń ṣe gan tó bá sick àwọn náà máa wá hospital, so láti wà careful. Tewétegbò ń try, wọ́n ń ṣe tiwọn, but kì í ṣe gbogbo nǹkan ni tewétegbò máa ń ṣe. So wọn ti even olóyìnbó ṣì ń wá vaccine fún monkeypox, but interplay relationship wà láàrin vaccine smallpox àti monkeypox because pox làwọn méjì. So àwọn elétò òyìnbó gan ìlera òyìnbó ṣì ń wádìí nípa monkeypox, so kò likely pé àṣìlè àti rí àgbo ìwòsàn fún àgbo. Ẹni tó bá dẹ̀ wà tó ní ìwòsàn fún àgbo kó jẹ́ kó pariwo síta kí àwọn NAFDAC kàn jẹ́ ká wo nǹkan tó wà ńbẹ̀, ká mọ dose ẹ̀, then everybody máa lò.
mi ní sẹ́ pé nítorí mo jẹ́ dókítà ètò oníṣègùn òyìnbó kí n wá kóyan àwọn traditional people kéré rárá. Most of the medication, a lot of drugs tá à ń lò ara ewé náà ti get it. So but for now ẹ̀rí tó wà tó ṣe gbámú tí World Health Organization tó ń regulate health of the world àti rí pé àgbo kankan wà tá a lè fi tọ́jú monkeypox. Even oògùn òyìnbó gan ò tí ì sí, symptomatic treatment la ṣe ń ṣe lọ́sítò, wọ́n dẹ̀ ṣe ń ṣe investigation láti rí vaccine tó lè lò against monkeypox. ẹ ṣeun kí ló dé tí ọ̀rọ̀ tí àìsàn kan bá ti bẹ́ sílẹ̀ kí ló tó máa ń nira àti tètè ṣe àwárí abẹ́rẹ́ àjẹsára vaccine yẹn kí ló tó máa ń nira àti tètè rí. Nítorí pé ìwádìí òyìnbó ó wọ́n, and one of the procedure téèyàn máa fi ń ṣe vaccine ni pé èèyàn máa test ẹ test lára eku, ẹ test lára animal tó tóbi díẹ̀ kẹ́ tó wá lọ sára èèyàn, àdẹ̀mọ̀ bóyá ó máa gbòdì lára èèyàn, so máa ń take time gan. Kì í ṣe WHO, kì í ṣe wọn kì í fọwọ́ yẹpẹrẹ mú drug test, so wọ́n máa ń fẹ́ make sure pé safety profile drug yẹn wà checked up. Kò sẹ́ni tó fẹ́ wo lo oògùn kó wá ní pé ó yarọ, ó fọ́ lójú, ó ń ṣe bí alágànná. Wọ́n máa ń make sure pé so ó máa ń take time kéèyàn tó ní safety profile, and it's better to be safe than be sorry. ẹ ṣeun dókítà wa, ẹ jẹ́ ká wá wò ní ibi tá a dé dúró yìí, kí ni àmọ̀ràn ìlera tí ẹ ní fún àwọn aráàlú, àwọn ènìyàn láti má ní ẹni tó bá ti wá ń ní tó ti ń rí àwọn àmì tẹ́tí dárúkọ yìí, báwo náà ṣe lè dènà kó má tún ṣekú pa wọ́n. ẹ ṣe olóòtú. Number one, tó bá ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀bọ animals, má ṣe nǹkan kan pẹ̀lú wọn. Is this not the time téèyàn lọ ń ṣeré? Àwọn ti zoo wọ́n lè wà lucky, wọ́n lè má carry virus yẹn, but àmọ́. So for now, ẹ jẹ́ ká avoid pàǹbá animals ṣeré. Number two, ìwọ tó bá ní láti fi animals ó fẹ́ jẹ, prepare dáadáa or kó stay away from it. Number three, tó bá ní àìsàn yìí, ó jọ gàté kò jọ gàté, ó fara pẹ́, lọ sí hospital kò jẹ́ kán wò, kán sọ pé báyìí ni. Tọ́n bá dẹ̀ suspect ẹ̀, wọ́n máa gba blood sample, wọ́n á send ẹ̀ sáwọn lab tọ́n ti lè ṣe test yẹn. Wọ́n á ṣe test, wọ́n á sọ nǹkan tó jẹ́ fún wa. Wọ́n dẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní treat ẹniyẹn, wọ́n á isolate ẹniyẹn from environment. A fẹ́ kí ẹnìkan ní kó wá ti di pé àwọn ọmọ ìwà ti ní kó tó di pé àwa mọ̀. So a máa kọ́kọ́ tọ́jú ẹniyẹn náà síbi tí èrò sí tá a máa fi wò, àdẹ̀ máa tọ́jú ẹ̀. Á dẹ̀ gbàdúrà fún Olódùmarè pé kó ràn wá lọ́wọ́ kí nǹkan tá à ń lò kí ewé jẹ́. ẹ ṣe dókítà ẹ gẹ́gẹ́ bí ẹ ṣe sọ lẹ́ẹ̀kẹ́ jẹ́ ká wò àìsàn smallpox tabaníkàwò ìyẹn náà jọ bí eéwo lára. Kí n jẹ́ ìfarapẹ́ àbí ìyàtọ̀ wà láàrin smallpox àti monkeypox? ẹ ṣe ẹ tí wọ́n pé pox làwọn méjèèjì, so cousin ni wọ́n, ọmọ ìyá ni faleti àti fatukas ìkan náà bí mo ṣe máa sọ ni so be cousins now. Gẹ́gẹ́ ká gbà pé cousins ni wọ́n, bọ̀ ǹjẹ́ ìkan burú ju ìkan lọ? Ǹjẹ́ smallpox ìjó máa ń ṣekú pa ni? Ìjó lè tó monkeypox tó ṣiṣẹ́ ìjẹ̀jáde yìí? ẹ ṣe kò sí àìsàn tí ò lè ṣekú pa ni. Téèyàn bá gba omi sórí ó lè ṣekú pa ni, malaria lè ṣekú pa ni, ẹ̀fọ́rí ó lè ṣekú pa ni. Ọlọ́run ní jẹ́ ká lùgbàdì àìsàn tó máa ṣekú pa wá. Smallpox ó yọ gbogbo orílẹ̀-èdè àgbáyé lẹ́nu many years ago náà ṣe wá vaccine sí, wọ́n dẹ̀ ti eradicate. So ó dẹ̀ jẹ́ pé rate of spread ó ṣe máa ń tàn kálẹ̀, ó dà yín pé ó jà ju monkeypox lọ, but cousin ni wọ́n. Àṣẹ̀rí monkeypox ni àti mọ bí ọwọ́ tó máa gbé wá, but à ń rò pé lágbára Ọlọ́run World Health Organization máa rí vaccine sí, ká tètè ti ọwọ́ ọmọ ẹ̀ bọnú àpò àbí ká ti bọnú aṣọ. Pátápátá ẹ ṣeun dókítà wa, ẹ ṣe àdúpẹ́ mọ́. A lérò pé tá bá tún pè yín nígbà míì ẹ máa ní àǹfààní láti jẹ́ wa. Lágbára Ọlọ́run ẹ ṣeun lótì. So ẹ̀yin aráalé, òun náà ni ẹ ti gbọ́ yẹn. Mo lérò pé ẹ ti rí àmọ̀ràn ìlera kan mú nínú ètò tòní. Wọ́n ti ṣàlàyé fún wa eéwo ẹ̀dùn monkeypox ó ti ń jà ràn ní orílẹ̀-èdè wa báyìí, pàápàá jùlọ ní agbègbè Òkè Ọya. Ṣùgbọ́n àdúrà ni à ń gbà wípé kí ó má ṣe wá, kí ó má ṣe ẹni wa, kí ó má ṣe ilé wa, kí ó má dé ọ̀dẹ̀dẹ̀ wa rárá. Nítorí náà ẹ jẹ́ ká mú
àmọ̀ràn ìlera eléyìí tí dókítà ti ṣàlàyé fún ẹ jẹ́ ká mú lò láti ọ̀dọ̀ tèmi ayàwòrán dókítà wa tó máa ń kájọ pé ètò kò ní pọ̀ tó fi jù ní èmi atọ́kùn ètò fún ní òní ń dágbére fún yín pé ó dìgbà àfi